gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ kú dédé àsìkò yìí, ẹ kú kó lè dáa. Mo lérò wípé Yorùbá bọ̀ wọ́n ní etí tó bá gbà lọ òun láti gbá bọ̀. Ọ̀rọ̀ lórí Ahmed Àṣàkẹ́, Malo bàbá Àṣàkẹ́ ó ti sọ̀rọ̀ sókè o, ó ní àwọn ti sẹ́tù, so ọmọ ti lọ bá bàbá ẹ̀, wọ́n ti sẹ́tù, ó ti ralé fún bàbá, ó ti ń tọ́jú bàbá. So ẹ fi lè ṣe àríkọ́gbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà lọ́wọ́ wọn tí wọ́n tọ́jú òbí wọn, tí wọ́n ti pasẹ̀ àwọn òbí wọn ṣe Ọlọ́run. Ẹ̀yin followers wa gbogbo wa ní ti pasẹ̀ òbí wa ṣe Ọlọ́run o. Kí n má dóònà pẹ́nu, arìngbẹ̀rẹ̀ títí a dé ọ̀dọ̀ Malo ní ìsàlẹ̀ Èkó, èmi àtàwọn èèyàn mi. Ẹ má jẹ́ kí n bá òpó lọlé olóró. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Malo gangan sọ láti ẹnu ara ẹ̀ wípé àwọn ti sẹ́tù, àwọn àti Ahmed àti everybody. Ẹ jẹ́ gbé débẹ̀, let's go there. Ọmọ yín ó ti kàn sí yín. Ó ti kàn sí mi, ó dẹ̀ ti ní gbogbo nǹkan tí bá fẹ́ òun á ṣe. Ó ti ní kán wá lílọ fún mi tó fẹ́ rà fún mi. Wọ́n dẹ̀ ti ń wá látànà báyìí. Ilé Yes. ó fẹ́ kọ́lé fún yín. Ó ti ń ṣe. Láàrin Èkó Daddy, you become a landlord. Ibẹ̀ náà sọ ọmọ ní òjogún mi ò Àyìnlá, ọmọ ní òjogún ó. Bọ́gẹ́dẹ́ bá kú ó fọmọ ẹ̀ rọ́pò, ọmọ ní òjogún mi. Tó ti eyín sìn ṣẹ́rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn náà kàn máa ń dá kinní lẹ̀. Nǹkan kékeré lẹ máa sọ àwọn máa gbé ó fún $100 million, ó ra lé fún, ó ta lé. Ẹ mọ̀ àwọn blogger mi máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ yẹn, wàhálà tí wọ́n dẹ̀ nìyẹn, àlàlà ńláńlá ìyẹn ò kàn mí. Àárín mi àti ti sẹ́tù. Kò sí nǹkan kan mọ́, Ó ti bá mi sọ̀rọ̀. all settle, done and deal. Gbogbo ẹ ti bá ara wọn dọ́gba. Ṣé ti gbọ́? Ẹ̀yin náà dẹ̀ ṣe, ẹ̀yin náà tẹ̀ fi lé yín lẹ̀ tẹ̀ wá. Kò sí jàmọ̀. No more war. Kò sí wọ̀ kankan mọ́. Mommy, Daddy, you are going to become a landlord in the next weeks. You are going to be enjoying your son. You are going to be responsible. You are going to ẹ má jẹ́ wọn mọ́. Ẹ má worry. Àṣàkẹ́ is definitely going to take responsibility of whatever he needs to do with his father, and he has started already. Ọmọ yín náà kọ́ ó máa take care òun náà. Ó ti sọ pé ó máa take care. Bẹ́ẹ̀ Ó ti gba ọmọ báyìí. ó ti gba ó gba láti ilẹ̀ ó gba ọmọ ẹ̀. Kò sígbà kan tó deny ọmọ ẹ̀ rí. Ọmọ ẹ̀ ní. Ọmọ ẹ̀ ó gbà. So máa take care ọmọ ẹ̀ ní. Ó máa take care. So hospital náà dẹ̀ ni bàbá ń lọ sí hospital látọ̀lá lọ́nsìn, ìyẹn máa ló lágbára Ọlọ́run. So Malo is going to the hospital. Gbogbo ẹ̀ ó ti ṣe gbogbo ẹ̀ fún bàbá. Malo is going to the hospital tomorrow, Monday morning, and from there we know the updates. Daddy ẹ ṣe gan-an dúpẹ́. Bàbá mi dẹ̀ ti di landlord, ẹ fi sínú ẹ̀. Bàbá ti di landlord o. Òjò mi yóò ìsàlẹ̀ kó àwùjọ mi yóò. Wọ́n rán ọmọ lóbì àjẹdọ́rùn. Ò lè táyé lọ́rùn, táyé lọ́rùn. Ò lè táyé lọ́rùn, táyé lọ́rùn. Gbogbo tí o bá ń ṣe ṣàmáṣe fọ́lọ́run. Kò dẹ̀ rántí ọjọ́ tá máa wọlé sùn. Àbórí bó ṣe ń lọ ọmọ ìyá mi àbórí. Bàbá mi gan fẹ́ kájò mi, bọ́mú stand mo fi tẹ́lẹ̀ pa náà mi. Ọmọọba mo máa ń tẹwó gan, mo dẹ̀ ń lonú kan. Tó bá distract mi máa move on. Life mi kò fẹ́ wàhálà, I'm close to God. Ọlọ́run ló ń gbé mi lọ. Ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí bàbá Àṣàkẹ́ sọ. Ẹ dẹ̀ ti gbọ́ orin tí Àṣàkẹ́ náà kọ, ìyẹn Ahmed, wípé a kò lè táyé lọ́rùn. Ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? A lè táyé lọ́rùn. Olóyìnbó ní do your best and leave the rest. Ṣe wọn tó o lè ṣe, fèé tó kúlẹ̀ fẹ́ni tó bá tún ń bọ̀ lẹ́yìn. Ẹ bá wa share fídíò, ẹ bá wa comment, ẹ bá wa like ẹ. Afọlábí TV.